الحمد لله والشكر لله، الحمد لله والشكر لله، أزكى صلاتي وسلامي لرسول الله، أزكى صلاتي وسلامي لرسول الله. صلي وسلم الله على المعلم، الله صلي وسلم الله على المعلم، الله صلي وسلم الله على المعلم، الله صلي وسلم. adúpẹ́ fún Ọlọ́run Ọba, ìkẹ́ Ọlọ́run kó bá òjíṣẹ́ ńlá Muhammad. Èyí tí a ó gbé yẹ̀wò òun náà ni ìmúrajáde ọmọ mùsùlùmí lóbìnrin. Àjábá wọnú Al-Qur'an Karim, Ọlọ́run bá ń sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ní ya ayyuhan nabi kulli azwajika wa banatika. Ọlọ́run rí Ànábì sọ fún àwọn ìyàwó rẹ̀, sì sọ fún àwọn ọmọ rẹ̀ lóbìnrin, bẹ́ẹ̀ náà ni sọ fún àwọn ìyàwó àwọn mùmìnì yudinina alayhinna min jalabibihinna, ipe kí wọ́n máa lo jàlìbáàbà. Olúwa ló sọ bẹ́ẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad. Sọ fún àwọn ìyàwó tiẹ̀ náà, àwọn ọmọ rẹ̀ lóbìnrin lọ́mọge, sọ fún wọn. Gbogbo àwọn ìyàwó àwọn àlùmọ̀ rẹ̀ tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ náà jẹ́ mùmìnì, pé káwọn náà máa lo jàlìbáàbà. Yudinina alayhinna min jalabibihinna, wọ́n máa lo jàlìbáàbà. Kí sì là ń pè jàlìbáàbà? Ẹ̀yin orísun Ọlọ́run. Òun náà ni aṣọ tí obìnrin mùsùlùmí tí ó wàá wọ̀ lérí gbogbo aṣọ tọ́wọ̀ tẹ́sàlẹ̀. Gíní lọ́wọ́ ni, léèsì lọ́wọ́ ni, gbogbo ohun tí ó bá wọ̀ kó wá ẹsẹ̀ wọ aṣọ míì lé tí ó fi bò, òun là ń pè ní jàlìbáàbà. Ọlọ́run sọ púpọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àyà lórí ilé. Ẹ dákun ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí, ìsìláàmù ẹ̀sìn kan ni, ẹ̀sìn kan ni tó jẹ́ pé bí wọ́n bá sọ fún yẹn pé kànga kan kòtò kan bẹ́ẹ̀ ni o, kòtò kan bẹ́ẹ̀ lọ́nà bẹ́ẹ̀ ni o, ẹ má gbàbẹ̀ o. Bọ́ọ̀ bá wá ń pé ṣé kò sẹ́gbẹ́ kan tí a rí gbà ń bẹ̀ ni, ìsìlámù wà ní má gbàbẹ̀ rárá ni, má gbàbẹ̀ rárá, ìsìlámù ni. Mo lè rẹ́gbẹ́ kan gbà yín ní kó síbẹ̀ bóyá ọgbà bí ẹsẹ̀ kan, ìsìlámù wà ní má gbàbẹ̀ rárá ni. Òun là ń pè ní sádò zẹ̀rẹ̀. Ìsìlámù agbégidínà ibi tágbàkú ọba ti wá, agbégidínà ibi tí àlùbọ́ ọba ti dé, lẹ́ẹ̀fìrí pé ó sọ fún mi àti ó ní wàkúlè lè mú mi nínú, sọ fún gbogbo àwọn mùmínì ò yẹ̀gúdú mi ní àbùsọ́rì pé wọ́n máa rẹjú wọn lẹ̀. Ó tún wá sọ pé wàkúlè lè mú mi náà rí Ànábì tún sọ fún gbogbo àwọn obìnrin náà yẹ̀gúdú mi ní àbùsọ́rì náà páwọn náà wọ́n máa rẹjú wọn lẹ̀. Ẹ wò nǹkan tí Islam máa ṣe sọ́nà bíbá yẹn bá gbà yóò kó sí kòtò ṣẹ̀rí ọ̀wà ní mọ́gbọ́nà bẹ̀ rárá. Mo lè rí dọ́gbọ́n sí mọ́gbàbẹ̀ ni àtòkòṣe ọ̀tí ẹ̀ ní kò sí séwu tí mẹ́mẹ́ mọ́gbàbẹ̀. Àwa ni mùmínì, gbogbo obìnrin kọ́rẹ́jú rẹ̀ ńlẹ̀, kọ́mọ̀mọ̀ wo ọkùnrin lọ́kùnrin kòrókòró, ọgbọ́ ọkùnrin náà kọ́rẹ́jú rẹ̀ ńlẹ̀. Ibi eléyìí náà ló ti wá bá débi pé aṣọ tómìnira bá wọ̀ jáde, obìnrin yàtọ̀ sọ́kùnrin, kó wọṣọ tí àwọn ọ̀ṣọ́ Allahu Akbar, kó wọṣọ tí ó fọṣọ ìpamọ́. Ibẹ̀ ni Islam ti wá sàlàyé fún wa pé alhijabu shar'i, ìmúra obìnrin tá ń pè ní hijabu yìí olófin. Òfin alákọ̀ọ́kọ́ níbẹ̀ òun náà ni pé aṣọ tómìnira bá wọ̀ kó rí kó gbogbo ara rẹ̀ délẹ̀, kó gbogbo ara rẹ̀ délẹ̀. Ọlọ́run sọ pé yudinina alayhinna min jalabibihinna, aṣọ tí ó bolẹ̀ dẹ́múdẹ́mú ni, tí ò ní síbi tí ò ní kọ́fà lára obìnrin. Ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí, èmi kí mo sọ ọ́, Olúwa tó dá mi tó dá yín náà ló sọ. Yudinina alayhinna min jalabibihinna, aṣọ tí ó bolẹ̀ dẹ́múdẹ́mú, Olúwa rẹ ní kó lò, ìrè obìnrin mùsùlùmí tó ń gbọ́ mi, ó ní kó lò. Alákọ̀ọ́kọ́ nù. Májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì, kó má jẹ́ pásọ tóbìnrin ọwọ́ yìí, kó má jẹ́ pé aṣọ òun gan-an ọ̀ṣọ́ ni, kó má jẹ́ ọ̀ṣọ́. Nígbà tá a lọ́sọ tó wò sí àtọ́ fi gbogbo tó bá wọ̀ tẹ́sàlẹ̀, kó wáyé pásọ yìí gan-an ní tí wọ́n ń pè wá láti pé ká wò aṣọ yìí gan tó ń jọ̀ṣọ́ lọ́tọ̀. A gbọ́dọ̀ jìnnà sí eléyìí, májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì nù. Tí a bá sì wo eléyìí tá a wí náà ẹ̀mọ ìyá mi mùsùlùmí, èmi kí wọ́n sọ ò, tá a bá lọ lè wo náà Al-Qur'an Karim, Olúwa tó dá mi tó dọ́rọ̀ pé wala yubdina zinatahunna. Ẹ má jọ sọ yìí ọ hàn, má jẹ chain sófi sọ́rùn yìí ọ hàn, má jẹ èyí tó fi sọ́wọ́ yìí ọ hàn, má jẹ èyí tó fi sẹ́sẹ̀ yìí má jẹ àárí. wala yubdina zinatahunna, Olúwa rẹ ní pé má fọ̀ sọ́ ni hàn. Ìwọ àfa, Allahu Akbar, ìwọ àfa àtọ́ gba kọ́ńtrákìtì, àwọn kan ti tún dáyé lónìí, wọ́n ti gba kọ́ńtrákìtì pé ẹ sá máa pe gbogbo àwọn, ẹ máa pe ayé, ẹ pe àwọn obìnrin sí pé wọ́n fọrùn wọn hàn.
ẹ pa àwọn obìnrin sí pé wọ́n fàyà hàn wọ́n fẹ̀yìn hàn wọ́n fi gbogbo ẹ̀ hàn àwọn àfa kan tó nù àti wọ̀tán ayé dákun má tẹ̀lé wọn dákun gbọ́ tolúwa rẹ̀ bọ́ bá gbọ́ tolúwa rẹ̀ yìí tán ọ wá wò pé àsáwọn àsìnilọ́nà kan rí láwọn onímọ̀ náà tí wọ́n pera lóní mímọ̀ májẹ̀mú kẹta ẹ̀yàn ọmọ ìyá mi mùsùlùmí òun náà ni pé kọ́mọ̀ yẹ pé aṣọ tí obìnrin ọwọ́ yìí kọ́mọ̀ yẹ pé aṣọ tí ń transparent ni aṣọ tá a mọ̀ wá rí bó o ló ṣe rí lábẹ́lẹ̀ bó o ní ó ṣe sanra sí bó o ní kí lọ́wọ́ tẹ́sàlẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o tí a bá wọnú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam májẹ̀mú kẹta yìí èmi kí mo sọ̀wọ́ ànábì náà lọ́lọ́run tó fi rán sí wa ànábì ní sinfani min ali nar àwọn méjì kan bẹ nínú náà ànábì lóhùn òrírú ìyà tí jẹ èèyàn tí ó tó táwọn méjì àwọn méjì bá ń gbé pé àwọn méjì ni wọ́n jẹ ìyà láyàyà ànábì náà àwọn méjì kan bẹ òun òrírú ìyà tiwọn ànábì ní ẹni àkọ́kọ́ ń bẹ òun náà làwọn èèyàn kan tí wọ́n kẹgbà lọ́wọ́ wọ́n yà ẹgbà lọ́wọ́ wọ́n sì máa lu àwọn èèyàn kí wọ́n máa lu àwọn èèyàn kí láìṣẹ̀ wọn ànábì ní òun òrí ẹni tí ó jìyà tó wọn nínú náà ànábì lẹ́lẹ̀kejì òun náà tún wá ní àwọn ará kejì tóun rí pé wọ́n pọ̀ nù ná yálàyàyà wọ́n sì ń jẹ òun náà ní àwọn obìnrin ní wànísà kasiyat ariyat mumilat ànábì láwọn obìnrin yìí ni wọ́n wọṣọ lóòótọ́ kéèké wọn wọṣọ àmọ́ aṣọ tọ́wọ̀ náà láàrin gbogbo gbáyà rẹ̀ yìí aṣọ tọ́wọ̀ náà láàrin gbogbo ẹ̀yìn rẹ̀ yìí aṣọ tọ́wọ̀ náà láàrin gbogbo tán rẹ̀ yìí aṣọ tọ́wọ̀ náà láàrin gbogbo orun rẹ̀ yìí ànábì ní kò sẹ́ni tí ó jìyà tó wọn nínú náà àwọn obìnrin wọ́n wọṣọ lóòótọ́ àmọ́ kàṣíyá ti àríyá gbígbà wọn wà hóhò náà ni ẹlẹ́ẹ̀kẹta nù tí ọlọ́wọ́n ọba tó dá ń sọ fún èrè obìnrin mùsùlùmí pé ó gbọ́dọ̀ jáde àfi kárí àwọn mẹ́jẹ̀mú yìí níbi aṣọ tọ́wọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí ànábì sọ fún wa bí ẹlẹ́ẹ̀kẹta yìí pé irú àwọn obìnrin yìí ò ní gbóòórùn àlìjẹ́nà dé gbogbo wọn wọ̀ ọ́ láyé jí nínú rẹ̀ àlìjẹ́nà wọn ò ní gbóòórùn àlìjẹ́nà dépò pé wọ́n wọ̀ ọ́ wọ́n sì lóòrùn àlìjẹ́nà ànábì ní ẹ máa gbọ́ ní mẹ́lì báyìí níbi tó jìnnà dé. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé aṣọ tóbìnrin ọba wọ̀ aṣọ náà gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ó fẹ̀ náà ni aṣọ tí ó fẹ̀ náà lóbìnrin gbọ́dọ̀ wọ̀ kò gbọ́dọ̀ dé olúwa àti wọ̀tá yé dé àwọn obìnrin wá di pé wọ́n bá wọ̀ sọ yìí wọ́n á wọ̀ ètò fún di wọn wọ́n wá bọ̀ ètò fún wọn gbogbo gbáyà wọ́n á nílẹ̀ pa ni wọ́n ń pè iná lè la ìwà rẹ̀ ọlọ́mọdé lẹ̀mọ́ná nù kí sí lẹ̀pa olúwa dákun ṣàánú àlùmọ́ yìí mọ́jẹ́sù yóò ṣe wá débi tí ń ṣe wá lọ yìí sinfani minali náà ànábì lóhùn òrà àwọn méjì tí ìyá wọn pọnu náà tó jẹ́ àwọn obìnrin tẹ́lẹ̀ tí wọ́n wọlé pa ni tí ń ṣe ayálẹ̀ tí ń ṣe ẹ̀yìn ilẹ̀ tí ń ṣe gbogbo ẹlẹ̀ ní kí mo sọ òjíṣẹ́ ńlá Muhammad lọ sọ bẹ́ẹ̀ ó ní kàṣíyá ti àríyá wọ́n ń wọṣọ lóòótọ́ àmásọ yìí fi òwò hàn ẹjẹ ẹ̀bùn kẹrin òun náà ni pé aláṣọ yìí ò gbọdọ̀ já máa ti ń bẹ nínú aṣọ yìí kò gbọdọ̀ já máa ti ń bẹ nínú kò gbọdọ̀ máa sọ ṣéèpù obìnrin fún wa ọ̀kanù sábẹ́ ànábì Muhammad ọmọ Usama Allahu akbar ẹ̀wọ̀n nǹkan ọmọ Usama bọ́nù Zayd ó ní ànábì Muhammad sallallahu alayhi wa sallam ológun òun lásọ kan ń gbọ́ wá fún un lásọ ó wá pàdé wọn ní aṣọ tó ń fún ọ̀wọ́ ni olóhùn lóhùn ti gbé fún ìyàwó aládẹ́bí ni pé aṣọ ni ló lè sọ fún ìyàwó rẹ̀ bọ́ bá wọ̀ kọ́kọ́kọ́ wọ̀ nǹkan tẹ́sàlẹ̀ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ibnu Usama ó ládẹ́bí ni pé sọ fún ìyàwó rẹ̀ bọ́ bá fẹ́ wọ̀ sọ ni kọ́kọ́ wọ̀ tẹ́sàlẹ̀ kọ́kọ́ wọ̀ nǹkan tẹ́sàlẹ̀ nítorí pé kíni aṣọ yẹn transparent aṣọ yẹn ń sọ bó ló ṣe rí bó lára rẹ̀ ṣe rí ọlọ́dà kò ṣàánú wa ẹlẹ́ẹ̀karùn-ún lára ń ta mójútó níbi aṣọ tí àwọn obìnrin wọ̀ òun náà ni pé aṣọ tóbìnrin ọba wọ̀ jáde kó má di aṣọ tó fi pẹ̀fún sí o kó má fi pẹ̀fún sí kó má fi lọ́fíńdà sí kó má fi tùràrí kankan sí sàṣọ tóbìnrin ọba wọ̀ jáde ẹlòmíràn ni èyí sì tuntun lẹ́tún gbé rí yìí o ibo lẹ́yìn ti rí kéwù tiwa ibo lẹ́ ti gbọ́ ti yín àwọn àfọ̀ọ́sọ eléyìí fún wa bẹ́ẹ̀ ni wọ́n lè má sọ àmọ́ òjíṣẹ́ ńlá Muhammadu sọ ànábì sọ ànábì ní ayuma imra'atin èyíkéyìí inú obìnrin ìsítátọ́ra tó jáde pẹ̀lú lọ́fíńdà pẹ̀lú pẹ̀fún famarati ala qaumi ọba ti kọjá wájú yín ntẹ́wì fún ni pé èrè obìnrin sì náà yìí fàyè zaniya ànábì ní èyíkéyìí obìnrin tẹ́ ẹ bá ti rí báyìí tó kọjá tẹ́ ẹ wá gbóòórùn lọ́fíńdà kan pẹ̀fún kan ànábì ní ó sì ní obìnrin
èmi kí mo sọ òṣìṣẹ́ ńlá Muhammed ló sọ kéètà ní chéjì ẹni tọ́lọ̀ fi náà hàn tọ́fà nẹ́bí hàn ẹni tọ́lọ̀ fi náà ó tún fàlì jẹ́ náà hàn orí náà ọ̀rọ̀ àwọn tí ó wọ̀ ọ̀rọ̀ àlìjẹ́ náà ọ̀rọ̀ àwọn tí ó wọ̀ ọwọ́ lè kéyìí obìnrin tó bá ti kọjá pípẹ́ fún tó lò jáde nílé ọkọ ẹ̀ tó kọjá síta ẹ sọ pé ó ń sì náà rèé ẹ wò bó ṣe wá kún lónìí àwọn oṣù pé àṣìṣe náà ti àwọn òsì náà ti wá káyé ìsìláàmù ni ọmọ lò ìsìláàmù ni ọmọ lò nínú ilé ọkọ rẹ lò sọ́kọ rẹ àwọn bá fẹ́ jáde ta mọ́jì kọ́ wà níbi aṣọ tọwọ́ mọ́ fi sára jáde ọlọ́run kò ṣàmọ̀nà wa lára jábùtà máa lára aṣọ ìsìláàmù tí obìnrin ó máa wọ̀ tó sì jẹ́ pàṣẹ ọlọ́run ni a ṣiṣẹ́ ìjọba a ṣàyè òní kómi ọmọ múra jáde a sì dúpẹ́ fọlọ́run ọlọ́run wọn máa fi àyà wọn hàn yín lónìí nísìn àrí medical doctor tó yẹ kó doctor ni lóbìnrin Allah akbar tí ń lo ìjáàbù òun náà ní ń tọ́jú rẹ̀ wọ́n bá rí ọ náà àyà yìí náà ló sì lọ sọ́dọ̀ rẹ̀ òun ló sì lo ìjáàbù ló gbé àyè lọ́sọ̀dọ̀ rẹ̀ àrí lecturer náà lóbìnrin Allah akbar tó lo ìjáàbù kọ́là tó tún jẹ́ lẹ́hàá gbogbo ẹ̀ là ń rí iná vizalika là àyà àmínú o àmínú tọ́lọ́run ìdájọ́ lálẹ́ kìyàmọ̀ ayé kan náà lẹ́jọ́ wá fa ayé kan náà lẹ́jọ́ fẹ́ ṣe fa òfin ọlọ́run kan làwọn náà àwọn tẹ̀lé nífa òfin ọlọ́run tó dá tọ́jọ́ dá ẹnìwọ̀ tẹ̀lé nífa ọlọ́run kò ṣe rọrùn fún gbogbo wa èṣù tí ò já rí ṣe ọlọ́run kò yá yà wá àtàwọn àfa ìgbàlódé tí wọ́n gbé kọ́ńtrákìtì fún pé ẹ sáà máa pọ̀ obìnrin ẹni tóbìnrin lè ṣe ọkùnrin lè ṣe ẹni kọkùnrin náà yá kọ́ sígbà yálẹ̀ Allahu akbar gbogbo ra àfa báyìí ọlọ́run sànú àlùmọ́ ilé rí wọn bá mọ́jú wọn bàtà àlùmọ́ ìjẹba Allahu akbar lára ń táwọn òǹbí aṣọ tóbìnrin ọba wọ̀ kó tó bá àlè ìjẹ́bù sẹ́rìn kó tó bá aṣọ tó lọ́n fọ́ ọ́mú sí òun náà ní kọ́mọ́jọ ọ̀rọ̀ aṣọ tọkùnrin wọ̀ kọ́mọ́jọ ọ̀rọ̀ aṣọ tọkùnrin wọ̀ gbogbo wọ ìyá gbogbo wọ ọmọge gbogbo wọ àǹtí tó oníṣòwò tó dákùnrin lè kojú náà àbí kó bọ ọkùnrin Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun lọ sọ o èmi kí mo sọ o ó ní bones to be safe ó ní pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹgbọ́ o èyíkéyìí obìnrin tó bá wọrọ aṣọ tọkùnrin wọ̀ ìbínadọ́ ọlọ́run kọ́ máa bá gẹ́gẹ́ bí jẹ́pọ̀kùnrin tí bá ń wọrọ aṣọ tóbìnrin ń wọ̀ ìbínadọ́ ọlọ́run náà kọ́ máa bá èmi kọ́ mo sọ o kọ́lọ́n kó sàmọ̀nà wa gbogbo aṣọ tábà wọ̀ kọ́ máa jẹ́ aṣọ kárí mi kọ́lọ́n kó sàmọ̀nà wa ìjáàbù sẹ́rì ìwọ́sọ̀ ìsìlámù ọlọ́run dákun bí obìnrin mùsùlùmí já padà síbẹ̀ ká lè ṣe eré àti ìdàríkíámà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله